very quick one. Mi ò ní àsìkò láti fi tàfàlà ṣùgbọ́n ọ̀rọ̀ tó gbé mi wọ́n jẹ́ ọ̀rọ̀ tó ṣe pàtàkì pọ̀, ọ̀rọ̀ tó wà very very important, tó jẹ́ pé tó bá létí ó ní láti gbọ́, torí tẹ́lẹ̀ rí òkè ọya nírú àwọn wàhálà báyìí tí ń ṣẹlẹ̀ tó jẹ́ pé lọ́kàn wa kò ní túmọ̀ kankan dandan, ẹni àmọ̀rí ìbá àkú la fi ṣe, ṣùgbọ́n báyìí tó ti dé sàkání wa, báyìí tó ti dé ẹ̀kúlé wa, kí ni tá fẹ́ sọ, kí ni tá fẹ́ ṣe, ọ̀nà wo la fẹ́ gbé gbà kẹ́yìn ọ̀jọ̀gbọ́n ó là wá lọ́yẹ̀. Ńbo la ti ń bọ̀, ńbo la dé, ńbo la ń lọ, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀ là wá lọ́yẹ̀ sọ bí adé fún wa, ibo la dé. Oòrùn ni kòrún ni, kòrún ni kòrún ni, ó ń dò yìí ká ni, wẹ́rẹ́dẹ̀wẹ̀rẹ̀ alábọ́run ń dẹ̀wú lọ mọ́ wa lọ́wọ́. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí, ńbo ni ká sá sí, ibo ni ká sá wọ̀, ńbo ni ká sá gbà, ta ni ká sá pè, ta ni ká sá tọ̀. Mi ò mọ̀ bóyá yìí náà ti wo fídíò ọ̀hún, fídíò tó bani lọ́kàn jẹ́ jọjọ, tí ń bá lọ́kàn ló lè wo, ìyẹn ẹlẹ́ra ara bíi tiwa. Ta ló mẹni tí ó kàn lọ́la? Tẹ́ni tó dé la rí o, tẹ́ni tí ń bọ̀ àmọ́ igbe ọ̀fọ̀ ti sọnù ilé kan, ń bọ̀ láti bẹ̀rẹ̀ gan. Wọ́n ń ṣẹlẹ̀ lókè ọya, a ní àrà tó bá wù wọ́n kí wọ́n mọ fira wọn dá, pé Gàǹbàrí pa Fúlàní kò lẹ́jọ́ nú, kò sẹ́jọ́ ń bẹ̀. ẹ̀kúlé wa lélẹ́yìí, ìpínlẹ̀ Ọ̀yọ́ for that matter. wọ́n kó ọmọ iléèwé mọ́kàndínlógójì, ọmọ iléèwé mọ́kàndínlógójì, wọ́n sì kó àwọn olùkọ́ wọn náà, olùkọ́ 7, ọmọ iléèwé mọ́kàndínlógójì. àrí kankan gba lẹ́nu wọn, àtijọba ìpínlẹ̀ àtijọba àpapọ̀. Ṣèyí Mákindé ni Chief Security Officer ìpínlẹ̀ Ọ̀yọ́. nígbà tí àṣà bá ń gbé òròmọdìẹ lójú ìyá ẹ̀, Yorùbá ní ìbànújẹ́ ńlá ni kí mọ̀jẹ̀sí ó tójú ìyá ẹ̀ rọrùn. gbogbo ẹni tó bá wà nípínlẹ̀ ọmọ ni wọ́n jẹ́ sí gómìnà, torí pé gómìnà láláṣẹ gbogbo wa. ṣé bá ṣe mọ̀ bá lọ lélẹ́yìí? àwọn tó kù kí ni yóò ṣẹlẹ̀ sí wọn? kọ́lọ́mọjà burú ṣẹlẹ̀ sí wọn. àwọn tó kù ó ti kú sára mú èèyàn ẹlẹ́ra ara síta láàrin àwọn tó kù, dọ̀bẹ́ dé lọ́rùn bí ìgbà tí èèyàn fẹ́ pa màlúù. irú àwọn èèyàn wo làwọn èèyàn yìí gan, kí wọ́n fi ń sagbára? kí ló dé tíjọba ò rí wọn mú?
because ó jẹ́ kàyéfì fèmí náà o kí ló dé tíjọba ò rí wọn mú kí ló dé tíjọba ò rí sẹ̀rí àdá fún wọn ṣé bá ṣe máa ba lọ leléyìí nínú ìlú tọ́lọ́ba tó níjòyè nínú ìlú tá a ti ní gómìnà tá a láàrẹ tá a láwọn ministers tá a ní senators house of rep members ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ àtún láwọn local government chairman ṣé bá ṣe máa ba lọ leléyìí ṣá. ọ̀rọ̀ tó délẹ̀ yìí gbogbo wa lọ́kàn o ẹni ó bá sọ pé kọ̀ọ̀kan o mi ò mẹ́ni tó tún fẹ́ kàn o ṣé èèyàn tó ń ṣiṣẹ́ kọ́ dáràn ni iṣẹ́ olùkọ́ ni èló ni sálárì tí wọ́n ń gbà tẹnilẹ́ni tí wọ́n pàdé kú òjijì èló ni sálárì tí wọ́n ń gbà àwọn tó kù kí ni ìgbésẹ̀ tí gómìnà gbé láti gbà wọ́n padà àwọn student yẹn kí ni ìgbésẹ̀ tí gómìnà gbé kí ni ìgbésẹ̀ tán gbé nípínlẹ̀ Ọ̀yọ́ ta làwọn tó jí wọn gbé get back sí ta ni wọ́n pè ta ni wọ́n consult èsì kí la fún wọn ìgbésẹ̀ wo la gbé ǹjẹ́ àti ẹ̀ níta rẹ̀ mí èèyàn ṣá. ok wọ́n láwọn security agent ń gbégbèsè àwọn yẹn lu explosive láti kọlù wọn àwọn security agent tán làwọn ń wá àwọn èèyàn lọ àwọn náà tún ti farapa yánnayànna báyìí àti wá ṣe léyìí orin kí lákọ̀ sí gbẹ̀du kéèyàn ó dẹ̀ rí ọ̀bẹ kéèyàn ó dẹ̀ rúkú tí ó pa kọ́ má lè jan pata kọ́jọ̀wọ́ ẹ̀mí ẹ̀fọ́ lọ́hùn irú ikú oró wo la fi ń para wá Nàìjíríà àwọn tó ń pààyàn yìí kí ni tán fẹ́ àwọn tó ń jìyàn gbé tán jìyàn kó ṣé wọ́n kàn ń jìyàn gbé for the sake of jíjí ni gbé lásán ni kí ni motive wọn behind it ẹjọ́ tó dé ọlọ́ọ̀bá gbé program yìí bóyá yóò dọ́dọ̀ àwọn aláṣẹ wa because wọ́n bá pe nǹkan kàyéfì mi rí kàyéfì mi tó tún jẹ́ lè lọ Òkè Ọya ló ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ God bless you sir, God bless you ma, welcome. Òkè Ọya ló ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tá a ti ń rí tá a ti ń wò tá a ti ń gbọ́ àwa ń pé kọ̀ọ̀kan wá pé Gàmbàrí pa Fúlàní ni kò sẹ́jọ́ ń bẹ̀ irin tó bá wọn kan máa fẹ́ra wọn rọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lélẹ́yìí tìpínlẹ̀ Kwara lárí tá à ń sọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lélẹ́yìí ń bọ̀ là ń lọ báyìí.